igun PDP kan mà kéde Adébáyọ̀ Adédàmọ́lá gẹ́gẹ́ bí olùdíje gómìnà lọ́sùn. Igun ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó mà ti kéde Adébáyọ̀ Olúgbénga Adédàmọ́lá ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Frayo gẹ́gẹ́ bí ẹni tó borí ètò ìdìbò abẹ́lé láti jẹ́ olùdíje ẹgbẹ́ náà lásìkò ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ náà. Ètò ìdìbò abẹ́lé yìí ló mà wáyé ní ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2025 tí àwọn aṣojú tó mà lé ní igba tí wọ́n sì wá láti ìjọba ìbílẹ̀ 30 ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìdìbò yìí ló mà wáyé lẹ́yìn wákàtí 12 tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè mà kéde pé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP nítorí rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ nínú ẹgbẹ́ náà tí wọ́n sì yọ orúkọ rẹ̀ kúrò nínú àwọn olùdíje ètò ìdìbò abẹ́lé. Adébáyọ̀ mà ní àpapọ̀ ìbò 919 nínú ìbò 957 tó jẹ́ ti àwọn aṣojú ẹgbẹ́ náà. Alága ìdìbò abẹ́lé náà Umprehaba lásìkò tó ń kéde èsì ìdìbò náà mà ṣàlàyé ní èèyàn 20 nìkan ìní àọ̀ka ìbò wọn. A sọ fún yín ṣáájú pé olùdíje tó kó gbogbo ìbò ní Adébáyọ̀ Adédàmọ́lá pẹ̀lú àpapọ̀ ìbò 919 pẹ̀lú Adélékè bó ṣe kéde pé òun ti kúrò. Akọ̀wé ẹgbẹ́ Theophilus San ní mímì kan kò ní mi ètò ìdìbò abẹ́lé wípé yóò máa wáyé tó sì ti wáyé. Ìdìbò náà máa wáyé nílùú Òṣogbo tí àjọ INEC tó sì ṣe àmójútó ìdìbò náà pẹ̀lú àwọn agbófinró. Ohun ìyàlẹ́nu mà ló jẹ́ pé orúkọ Adélékè sì hàn nínú ìwé ìdìbò abẹ́lé náà. Ìgbìmọ̀ tó ń ṣe agbátẹrù ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú PDP fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣàlàyé ìdí tí orúkọ gómìnà Adémọ́lá Adélékè tó sì fi wà lórí ìwé ìdìbò bó tilẹ̀ jẹ́ pé ó ti kọ̀wé fi ẹgbẹ́ náà sílẹ̀. Akọ̀wé ìgbìmọ̀ tó ń ṣe àkóso ètò ìdìbò náà ọ̀gbẹ́ni Sunday Solarin mà sọ wípé orúkọ gómìnà Adélékè àti alátakò rẹ̀ Adébáyọ̀ Adédàmọ́lá ni yóò sì wà nínú ìwé ìdìbò nítorí kò sí àyè láti ṣe àtúnṣe lórí ìwé ìdìbò náà mọ́. Ọ̀gbẹ́ni Solarin wá ṣàlàyé pé lálẹ́ ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí ni gómìnà mà kéde pé òun ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Ní ẹgbẹ́ sì ti tẹ ìwé ìdìbò sílẹ̀ kó tó di àkókò yìí, èyí tó túmọ̀ sí pé kò sáàyè láti ṣe àyípadà kankan mọ́ Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run ó fi èrè sí iṣẹ́ mi àti yín